ọjọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá ọdún yìí, the 26th of November 2025, ó ní gbogbo àwọn gómìnà ní apá gúúsù Nàìjíríà, èyí tí olóyìnbó ń pè ní Southern Nigeria, ìyẹn ilẹ̀ Ìgbò, ilẹ̀ Ẹ̀jọ́ àti ilẹ̀ Yorùbá, pẹ̀lú gbogbo àwọn ọba ńláńlá tó wá láti bẹ̀, iná máa ṣèpàdé ní ìpínlẹ̀ Ògùn, tó sì jẹ́ pé gbogbo ohun tí wọ́n fẹnu kò sí nínú ìpàdé náà. Ó ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ni a máa mú wá fún yín nínú ọ̀sẹ̀ tí a wà yìí. Ẹ rántí wípé lóòrèkóòrè ni àwọn gómìnà apá gúúsù la máa ń pàdé, ṣùgbọ́n látìgbà tí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tó ti di alága àwọn gómìnà apá gúúsù, nínú ti jẹ́ pé ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti máa ń ṣe ìpàdé náà, pàápàá ní ìlú Abẹ́òkúta tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n nínú ìpàdé tó ṣe lọ́sẹ̀ yìí, lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà náà yìí, ìlú Ìpẹ̀rù-Rẹ́mọ tó jẹ́ ìlú gómìnà Dàpọ̀ Abíọ́dún iná ti ṣe ìpàdé náà. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn gómìnà láti apá gúúsù iná wá síbẹ̀. Ẹ̀wọ̀n tí ò lè sí níbẹ̀, wọn ran igbákejì tàbí aṣojú wá. Ṣáá nínú ìpàdé náà, níbi tí wọ́n ti sọ̀rọ̀, táwọn ọba ńláńlá bíi Ọọ̀ni Ilé-Ifẹ̀ tó jẹ́ olórí àti alága gbogbo ọba apá gúúsù Nàìjíríà àti Aláàfin Ọ̀yọ́, pẹ̀lú àwọn bíi Àkàrígbò Rẹ́mọ tí ogun wà níbẹ̀, òní màmá ti fẹnu kò pé gbogbo àwọn ilẹ̀ Yorùbá, Ìgbò àti ìjọba yìí, wọn yóò jọ máa dá owó kapọ̀ tí wọn yóò fi máa rí sí ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó pè ní Zonal Security Fund. Bákan náà, ní ìpàdé náà ni gbogbo wọn fẹnu kò wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó jọ̀wọ́ kó fún ètè fọwọ́ sí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, èyí tó ń pè ní State Police, nítorí wọn jẹ́ kó di mọ̀ wípé òní yóò jẹ́ kí ètò ààbò tó mẹ́hẹ báyìí, òní yóò jẹ́ kí ó tún yàtọ̀ dáadáa. Gbogbo àwọn gómìnà apá gúúsù Nàìjíríà àti gbogbo àwọn ọba lápá gúúsù Nàìjíríà, wọn tó wá fẹnu kò wípé apá gúúsù ìnìpò ààrẹ sì kà lọ́dún 2027, ìyẹn pé ọmọ Haúsá àbí ọmọ Fúlàní tàbí àwọn tó wá látàpá òkè ọya àwọn lè ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé ọdún 6 ní apá gúúsù gbọ́dọ̀ ṣe. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì ti fẹ́ parí ọdún 4 ẹ̀. Bẹ́ẹ̀ náà jẹ́ kó di mọ̀ pé àwọn wà lẹ́yìn Tinubu gbangban. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ètò ààbò mẹ́hẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀, ṣùgbọ́n àwọn wà lẹ́yìn ẹ̀, nítorí pé àwọn tí ń rí àpẹẹrẹ iṣẹ́ rere ẹ̀. Wọ́n ní oúnjẹ ó ti ń já wálẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀, tí nǹkan tó sì ti ń yàtọ̀ díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ ènìyàn tó wá jẹ́ kó di mọ̀ wípé àwọn bá Tinubu kẹ́dùn lórí àwọn ìjínigbé tó ń ṣẹlẹ̀ àti ìpànìyàn tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà, pàápàá ní ìpínlẹ̀ Borno, ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Kebbi àti ìpínlẹ̀ Kwara, tí ogun wọn sì fi ẹnu kò wípé àwọn yóò jẹ́ kí ìṣọ̀kan wà ní àárín Yorùbá, Ìgbò àti Ìjọ, àti pé gbogbo ohun tó bá gbà làwọn yóò fún torílẹ̀-èdè Nàìjíríà tí ó fi wà níṣọ̀kan tí kò ní pín yẹlẹyẹlẹ.